èèyàn tẹ́ ń gbọ́ mi, àṣírí ńlá rèé o tí mo tún fẹ́ kẹ́ ẹ mọ̀ lénìí. Ẹ kú ti mọ̀ páwò ní fún yín ṣá, àwọn èsì sáré gbọ́rọ̀ tó bá ń trend á ṣiṣẹ́ ìwádìí wa, ẹ̀yin náà lẹ sì wà ń bẹ̀, ṣùgbọ́n mo wá bẹ̀ wá ẹ bá ń share program yìí, gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Agbala Gabriel pátápátá, àṣírí kan ti lu sí wa lọ́wọ́, ẹ share program ẹ jẹ́ kó débi tó fẹ́ dé, ẹ jẹ́ káyé mọ̀, ẹ jẹ́ kó débi tó fẹ́ dé, ẹ bá ń share ẹ̀. Adédọ̀kun Bẹ̀yú presenter rẹ̀ ní tí ẹ tún fẹ́ gbọ́ lẹ́nìí, yàtọ̀ sí ọ̀rọ̀ mọ̀ràn fún Agbala Gabriel, yóò tún ṣe yín láǹfààní, yàtọ̀ sí yẹn yóò tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láǹfààní. Ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ bá ń share program mi kó lè débi tó fẹ́ dé. Ẹ jọ̀ọ́ mú fọlọ́run bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀já fèrò gba wa hàn, ṣóore ṣóore tó bá ń ṣe tinútinú, kì í ṣe ẹni tí ò ṣóore tinútinú nìkan ló máa ń rí ìjákulẹ̀, ẹni tó bá ń ṣe tinútinú náà yóò rí ìjákulẹ̀, torí àwọn tó ń bínú torí pé ò ń ṣóore fún yín, àti àwọn tí ẹlẹ́dàá àwọn ò fẹ́ kán ràánú gbà tí wọ́n ń ṣàánú fún, tí o wá rò pé wọ́n ní gbégbèsè yìí. Ṣùgbọ́n Bíbélì sọ pé olódodo yóò láyà bíi kìnìún. Ó túmọ̀ sí pé ṣóore tó bá ti ń ṣe lórí òtítọ́, ṣe mọ́tàn gbogbo ayé dé, bíjì ayé dé, yóò dò sórí ẹsẹ̀ rẹ̀ ni. Ṣùgbọ́n pé òun ṣóore yẹn, òun ṣe tinútinú yẹn, pé kò ní káyé mọ́ wádìí ẹ, kò ní káyé mọ́ mì ọ́ wò, kò ní káyé mọ́ yẹ̀ ọ́ wò, irọ́ ńlá ni o, irọ́ ńlá ni o. Àṣírí kan ti tú sí mi lọ́wọ́ lórí ọ̀gbọ̀rọ̀ Agbala Gabriel, ẹ gbọ́ ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ dópin, ẹ ti mọ̀ páàní fún yín ṣá, àti ọ̀rọ̀ ọ̀mọ̀ràn fún Agbala Gabriel kó lè mú àyànmọ́ adẹ́dàṣẹ nínú ayé. Ẹ wo bí ó lè jẹ́ pé gbogbo ohun tí Agbala Gabriel ń ṣe látijọ́ ẹ̀, ó lè jẹ́ pé kò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run rán sí dáadáa, tó yẹ pé torí ẹ̀ lọ́lọ́run fi sọ pé kó máa ṣe nǹkan tó ń ṣe tọ́lọ́run dẹ̀ fi gbà fún, ó lè jẹ́ pé kò tí ì dé bẹ̀ rárá, yálà ìgbàgbọ́ àbẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n dandan ni téèyàn bá rìnrìn àjò kan lọ kó bá àwọn nǹkan ìjákulẹ̀ kan pàdé, tó bá ti wá lọ dúró tó jẹ́ kí nǹkan ìjákulẹ̀ yẹn dáhùn dúró, kò níbi tó ń lọ. Ìdí nìyẹn tẹ́ fi gbọ́dọ̀ bá ń share program kó débi tó fẹ́ dé. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ kú kalẹ̀, ẹ gbọ́n wìnrin lẹ́nìí, ẹ gbọ́n wìnrin, ẹ gbà ṣeré ńlá, ẹ ṣáà farabalẹ̀, ẹ mọ̀ bá mi kalẹ̀. Wà káàkiri àgbáláyé, a kí yín o, a lù yín lọ́gọ̀ ẹnu, ẹ ṣe fún ìfẹ́ tẹ́ fi hàn sí ìkànnì Yorùbá Gbayì TV. A tún ti dé láàárọ̀ yìí o, tẹ́ bá rójú yẹn rí pé mo yẹn ṣe ń jí lójú oorun, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kọ mi lóminú, mo sì mọ̀ pé ẹ̀yin olólùfẹ́ wa náà ni ẹ lè ràn wá lọ́wọ́, torí ẹ̀yin lẹ wà ń bẹ̀ fún wa, táwa fi ń ṣe kíni, táwa fi ń dáńsì à. Ẹ̀yin gangan ní èrò mi tó ń lùlù fún wa nísàlẹ̀ odò, táwa fi ń ṣe kíni, táwa fi ń jó. Ẹ ṣé o, ẹ kú gbogbo ìgbà wa, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dì. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ jẹ́ olólùfẹ́ Agbala Gabriel pátápátá, níta tó mú wá lénìí, ẹ bá wa share ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe, ẹ tún bá wa ṣe ju bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lọ, kẹ́ẹ̀dẹ̀ tún bá wa fi èrò ọkàn, ṣe rí èrò ọkàn yín yẹn gangan ló máa ń múnú wa dùn. Èròǹgbà ọkàn yín a tún máa ń mú fàtì míì jáde ń bẹ pé ọlọ́pọlọ pípé làwọn tó ń wò wá, àìsí ń bẹ̀ láì bá wọn dá sí, ẹ dákun mo fi Ọlọ́run bẹ̀ wá, ẹ bá ń share program yìí, gbogbo wọn tó bá ń come across phone fídíò yìí fúngbà àkọ́kọ́ bá ń subscribe sí YouTube channel. Gbogbo àwọn tá a bá dẹ̀ ń wò wá mo bẹ̀ wá, bá a bá ṣe ń wò mo fi Ọlọ́run bẹ̀ wá, ọwọ́ tá a fi ń tẹ like, tá a fi ń comment wà láì, ọwọ́ òun kò ní di tí wọ́n mọ̀ náwó lé láṣẹ Èdùmàrè. Torí tí mo tún fẹ́ ká gbé yẹ̀wò lénìí lórí ọ̀rọ̀ Agbala Gabriel àti Muyideen, ohun tó lágbára pọ̀ ni. Ẹ ti mọ̀ pé níkànnì Yorùbá Gbayì TV àì fún yín níṣà, àìmọ̀mú lómú, àìsọ̀rọ̀ ànádìbá mi, àìsí ìgbésẹ̀ yẹn nìkan, gẹ́gẹ́ bá ti máa ń sọ, wọ́n á bẹ̀ wá, mo fi Ọlọ́run bẹ̀ wá, ẹ bá ń share program, ẹ bá ń comment, ẹ fèròǹgbà yín hàn, ẹ gbọ́ program yìí láti bẹ̀rẹ̀ débi tó máa parí sí, kẹ́ ẹ lè mọ ibi tá a fẹ́ lọ gẹ́gẹ́, kẹ́ ẹ lè fèròǹgbà yín hàn, èyí tó bá yẹ ká fi kún ẹ sọ fún wa, èyí tó bá yẹ ká yọ kó ẹ sọ fún wa, torí ẹ̀yin lẹ gbọ́n jù wá lọ, ẹ̀yin lẹ wà ń bẹ̀ tá a fi ń ṣe dáadáa lórí ìkànnì Yorùbá Gbayì TV. Adédọ̀kun Bẹ̀yú presenter ẹ kú dédé àsìkò yìí. Àmọ̀ràn mi sí Agbala Gabriel, ẹ jọ̀ọ́ gbogbo ẹ bá ń share ẹ rí i pé mò ń tẹnumọ́, mi ò tẹnumọ́ tó bá, ṣùgbọ́n ẹ bá ń share ẹ torí mo fẹ́ kó débi tó fẹ́ dé. Tí ò bá dọ́dọ̀ Agbala Gabriel, kó dọ́dọ̀ àwọn tó súnmọ́ kan lè sọ fún un wípé àwa ọmọ Yorùbá gẹ́gẹ́ bí agbẹnusọ yín, torí ẹ̀yin lè fi wá síbẹ̀, à ń gbà á nímọ̀ràn. Ìdí tó já máa sọ̀rọ̀ ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí i pé Agbala Gabriel ran ìyá kan lọ́wọ́,
àwọn èèyàn dẹ̀ tẹ̀lé gan tó pọ̀ gan tó yẹ pé àwọn èèyàn nífẹ̀ẹ́. Ibẹ̀ ló yẹ kí Agbala Gabriel ti mọ̀ pé ayé ṣì ń fẹ́ tòun. Ṣùgbọ́n àṣírí tó wà ń bẹ̀ ni pé kì í ṣe Agbala Gabriel fúnra ẹ̀ ló wá ìyá ìlọ o. Ó ti ń sú Agbala Gabriel, ó ti ń rẹ̀. Ìdí nìyẹn tí mo fi ní ẹ gbọ́dọ̀ bá ń share program yìí. Pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ yìí, ó ti ń sú Agbala Gabriel, ó ti ń rẹ̀ o. Tẹ́ bá rí kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrànlọ́wọ́ tí Agbala Gabriel máa ń ṣe fúnra ẹ̀ ní máa ń lọ bẹ̀. Kì í ṣe pé nìkan ló máa ń sọ fún pé ẹ wá wo ẹni báyìí, ẹ wá wo tàmẹ̀dù. Fúnra ẹ̀ ní ó lọ bẹ̀. Ẹni nílò ìrànlọ́wọ́, ẹni nílò tó bá lọ títí tó rẹ́ nìkan tó bá ní. Ṣùgbọ́n ó ti ń sú Agbala Gabriel. Tá bá wo ìyá tó ràn lọ́wọ́ yìí, ìyá yìí ń ṣe evangelism lọ, ó ń jèrè ọkàn lórí ìyá arúgbó yìí àtọmọ ẹ̀ níbi tó sùn sí, tó fi lọ pe Agbala Gabriel wá pé òun tún rí nǹkan tó ya àwọn lẹ́nu. Ṣé ti wá rí kó ti ń sú Agbala Gabriel báyìí tí ò sì gbọdọ̀ sú. Bíbélì gan sọ pé ẹ ń bá rẹ̀wẹ̀sì lọ́jọ́ ọjà ó ní agbára rẹ̀ tó nǹkan. Ẹ já ru ọ̀rọ̀ yìí láti fi ṣe ìrónilágbára fún Agbala Gabriel. Torí tó bá jẹ́ pé ayé kẹ̀yìn sí ni, bó ṣe lọ gbé ìyá yìí, ayé ò ní ṣùgbà ẹ̀ tó báyìí. Bó ṣe lọ ràn ìyá yìí lọ́wọ́, ayé ò ní gbárùkù tí tó báyìí. Àìmọye àwọn tí irú nǹkan tó báyìí ò ṣẹlẹ̀ táyé ti rí wọn gé bí èèyàn burúkú tó ti padà lẹ́yìn wọn. Ṣùgbọ́n wọ́n rí pé olódodo ni Pastor Ademola Amusan láyé tó fi wà lẹ́yìn ẹ̀. Ẹ gbọ́, tí 99% ẹ̀dá bá ti fẹ́ràn yín, kí wá ní 100 ní ṣe, ẹ̀ ti mọ̀ pé lára ni. Èèyàn kan wà láàrin èèyàn mẹ́rin, ẹnìkan péré, ìwọ nìkan ló ń bínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin ò bínú rẹ̀, ẹ̀ ti mọ̀ pé lára ni. Ìlara ni èèyàn 98 àbí 99 ti fẹ́ràn rẹ̀ nu 100, àwọn méjì tó kù ìlara ni. Ọ̀rọ̀ yìí ẹ bá ń ṣíà ẹ̀ dáadáa. Ìwọ ọmọ ológo rẹ ò ní wálẹ̀ abiyamọ o. Abiyamọ ọmọ ológo rẹ ò ní wálẹ̀. Ìwọ ọmọ ológo tó ń wò mí náà, ìwọ náà ò ní wálẹ̀ lágbára Ọlọ́run. Torí a lè wò pé ọ̀rọ̀ èèyàn ló fẹ́ gbé Agbala Gabriel ṣubú. Tá a bá ní ká wo nǹkan tó ṣẹlẹ̀, ọ̀rọ̀ èèyàn ò lè gbé Agbala Gabriel ṣubú mọ́ o. Torí àwọn èèyàn mú un tọ́. Ṣùgbọ́n tí ò bá mú iṣẹ́ adẹ́dàá ṣẹ, ó léwu pọ̀ o. Tí ò bá ṣe assignment tó yẹ kó ṣe mọ́tàn yìí, ó léwu pọ̀. Ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ bá ń share program yìí kó lè dé ọ̀dọ̀ Pastor Ademola Amusan Agbala Gabriel. Kó má dáwọ́ oore ṣe dúró, kó má jẹ́ kó sú òun láti mọ wá àwọn aláàánú lọ. Níwọ̀n ìgbà táwọn èèyàn ti kẹ̀yìn sí páwọn ò bá ṣe mọ́. Pẹ̀lú gbogbo bí rògbòdìyàn ṣe ń ṣẹlẹ̀ tí ò sọ̀rọ̀, followers ẹ̀ tún lékún. Ṣé rí pàánù Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n tó bá wò pé tóun bá tún ṣe fẹ́ lómi òun mọ nǹkan tóun ó bá, ṣe mọ̀ pé ó léwu púpọ̀. Ẹ má gbàgbé o, k'Ọlọ́run kó ṣàánú. Bí mo yẹn ń jí lójú oorun láàárọ̀ mo pé arán mi sí Agbala Gabriel o. Ṣùgbọ́n mi nìkan ò lè dáṣẹ́ ìjẹ́, yóò ṣe ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lẹ́yìn wa. Lẹ́lẹ̀ bá wa share program lẹ́sìn lè fèrò ń gbà yàn. Torí tẹ́ bá share tó bá débẹ̀, àwọn tó wà ń bẹ̀ náà mọ̀ ká nǹkan tó wà nísàlẹ̀ ọ̀rọ̀, wọ́n mọ̀ ká comment section kí làwọn èèyàn ń sọ, kí làwọn èèyàn ń wí. Ẹ fèrò ń gbà tiyín náà hàn. Tẹ́ bá ti share ẹ fèrò ń gbà tiyín náà. Bọ́n ṣe ń rí wa páwà là ń sọ̀rọ̀, táwa jẹ́ bí aṣojú yín, bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ rọ́wọ́ tiyín náà. Wọ́n lè mọ̀ pé lóòótọ́ gbogbo ayé ló mọ̀ sí nǹkan tá à ń sọ. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá, ẹ bá ń share program yìí, ẹ dẹ̀ bá ń comment ibẹ̀. Àmọ̀ràn mi fún Agbala Gabriel kó má dáwọ́ oore ṣíṣe dúró. Kí Agbala Gabriel kó má lọ yọjú sí fíìdì onífíì, kó dúró sójú ọ̀nà t'Ọlọ́run pè é sí. Kó má torí pé òun rí ẹ wo Jésù tí Agbala Gabriel ń wàásù ẹ̀ tó ń tẹ̀lé. Ẹ wò, ó ti mọ ẹni tí ó fòun hàn. Torí iṣẹ́ tó wálé ayé wá ṣe ni. Kò dẹ̀ torí ẹ̀ ó sọ pé òun ò ṣe mọ́, ó dẹ̀ tún gbà. Ṣùgbọ́n kó má torí pé òun rí ìjákulẹ̀ níbì kan kó wá lọ máa ṣe fíìdì onífíì. Iṣẹ́ ìránṣẹ́ pín sí oríṣiríṣi ọ̀nà. Ibi tá a pè ọ́ sí dúró síbẹ̀, wọ́n yájú hàn sí tẹlòmíì. Kó má torí pé ntọ́lọ́run pè mí sí, tó bá wà lójú ọ̀nà rẹ kò lóòní nípèdíjà, kò possible. Nígbà Bíbélì sọ pé nínú ayé ẹ̀rí pẹ̀jù ẹ tújú ká torí mo ti ṣẹ́gun ayé. Tó wá rò pé gbogbo ohun tó bá ń ṣe náà ni káyé mọ́ yìn ọ̀kan mọ́ praise ẹ̀, dandan ni kógun dìde. Torí ẹlẹ́dàá àwọn kan wà tó jẹ́ pé wọn ò fẹ́ kí ẹni tí Agbala Gabriel ń ṣàánú fún yẹn, wọn ò fẹ́ ó ràánú gbà. Ogun lé wọn ò fẹ́ ó ṣe rere. Wọ́n sì ṣàánú ẹ̀, ó kọ́lé fún, ó ṣí ṣọ́ọ̀bù fún, ó wá rò pé wọn ò ní gbógun. Ó ṣeé ṣe kí Muyideen gan mọ̀ nǹkan tó ń ṣe kó yẹ pé ogun lé wọn
ló ń tì ṣìṣe, òun ló ti fẹ́ tì débi tó fẹ́ dé. Kò lè ṣe kóhun ìkọsẹ̀ má wà, ṣùgbọ́n ègbé ni fẹ́ni tó ti pa ẹ̀ṣẹ̀. Kò lè ṣe kó mọ́ wà. Bẹ́ẹ̀ ni tọ̀rọ̀ Muyideen ṣe rí. Ṣùgbọ́n kí adẹ́dá àtàṣẹ̀dá ó jọ kó bá wa yí lọ́kàn padà. Torí kò sí nǹkan tó burú, kò sí ìdùnnú tẹ́nìkan kan fẹ́ gbànú kẹ́nìkan ṣubú, kí gbogbo wa jọ gòkè ni. Mò ń bẹ Ọlọ́run adẹ́dá Muyideen àtàwọn tó tẹ̀lé, Ọlọ́run ó yí wọn lọ́kàn padà sí dáadáa. Wọ́n ó sì mọ tó yẹ kán ṣe lásìkò tó yẹ kán ṣe. Torí tó bá ti bọ́wọ́ orí tán, ó ti ń bọ́wọ́ orí lọ báyìí, tó bá ti bọ́wọ́ orí tán, kò sí nǹkan tá a fẹ́ gbànú kẹ́nìkan ṣubú. Kò sí nǹkan tá a fẹ́ gbà mẹ́. Ṣùgbọ́n ẹni tá a bá ti ń bá sọ̀rọ̀ tó bá ti ń warùn kì, dandan ni ká sọ pé Ọlọ́run kó jọ kó ṣe ìyanu. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ mi sí Agbala Gabriel ni pé ojú ọ̀nà yẹn gangan ibẹ̀ ládẹ́dà kọ́ mọ́, tètè mọ́ mójútó. Pásítọ̀ Ademola Amusan, ẹ mójútó dáadáa bí tọ́lọ́run ràn yín, ẹ túbọ̀ máa ràn yàn lọ́wọ́. Bóyá míì tó lágbára ju ti Muyideen lọ ṣì ń bọ̀ lójú ọ̀nà tó yẹ pé Ọlọ́run fẹ́ fi gbé yín ga dáadáa, kò sẹ́ni tó mọ̀. Torí nínú ẹ̀gún báyìí ni màrìwò ti ń ṣọ̀ṣọ́. Nínú ẹ̀gún ni màrìwò ti, mo sì gbàdúrà gbogbo ohun tó mí àti tí ò mí nínú ayé yín, Ọlọ́run yóò dáwọ́lé o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbálá ayé náà, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Àlékún owó bí tẹ́ tí mo owó tẹ́ fi ń ra dátà, àgbà náà ò ní wọbẹ̀, àníkún ni. Ọdọọdún sápọ́n rúwé, ọdọọdún ni màrìwò máa ṣọ ọ̀tún wọ̀. Ẹ mọ̀ lékúnnú owó, ẹ mọ̀ lékúnnú ọlá, ẹ mọ̀ lékúnnú àìkú baálé ọ̀rọ̀. Lágbára Elédùà, mo bẹ̀ wá, ẹ bá ń share program, ẹ bá ń share program. Ọlọ́run pín ògo àwọn ọmọ tí yín náà kárí ayé, kọ́rọ̀ ilé débi tá a fẹ́ kó dé ni. Kì í ṣe torí nǹkan mi, kò lè dé torí ìṣọ̀kan Yorùbá. Ó dọ̀wọ́ èmi àti èmi tí ń ṣe pa tèmi o, ẹ̀yin náà ṣe pa tiyín láti share program débi tó fẹ́ dé, kẹ́ẹ̀dẹ̀ fi èròǹgbà yẹn, torí èròǹgbà yín yẹn ṣe pàtàkì dáadáa. Oníjù báyìí lọ fún sáà tàsìkò tá a wà yìí. Adédòkun Adébáyọ̀ lórí ìkànnì Yorùbá Gbayì TV, ẹ máa gbọ́ wa, ó dàbọ̀. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀, kẹ́ẹ̀dẹ̀ máa subscribe síbẹ̀, toró gbayì púpọ̀.